Okay, very good. Mo bá ẹ níbí, very good. Yeah, are you? Ẹ ṣé wèrè ní ẹni. Can you imagine o? O jẹ mí lówó. O fẹ́ sanwó mi. Ṣé nǹkan tó yẹ kó fi wọlé ló fi wọlé yẹn? Ṣé nílùú tí yín lọ́hùn bẹ́yìn ẹ̀yin máa ń gbẹ̀yìn kíyàn kẹ́ bá wọlé síbì kan? Kémi ò kíá. Ó jẹ́ gbèsè, ó expect kí n máa kíá. Ó mọ̀ kí ó jẹ mí lówó ni. Nígbà tó fẹ́ yá owó lọ́dọ̀ mi, ó bẹ̀rẹ̀ sí ní ṣe bí òpònú. Bí àwọn Yorùbá ó ṣe mú ọ lára tí wọ́n sọ yí pé ẹni tí ó fẹ́ gbẹ̀wùn ẹ̀kọ́ yóò gbòmọ̀ ẹlẹ́kọ̀ọ́jọ́. Exactly bọ́ọ̀lù ẹ̀ ṣe bí mi. Ìgbà tó fẹ́ gbowó lọ́dọ̀ mi lọ́jọ́ yẹn, ó bẹ̀rẹ̀ sí ní ṣe bí èdìgbèrè bí òpònú. Ó wá gbowó tó nísìnyí lé ẹ kiri. Kò tẹ̀ yé ẹ̀ nù. Ó mọ̀ yí pé ọ̀tẹ̀ tó pẹran tó sá ní tútù. Nítorí èdè kan, nítorí ọjọ́ mi. Tó a lè kò sí ní. Sẹ́mi wá jọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́, mo jẹ́ olówó kò ń dá ọkọ ọmọ ẹlẹ́kọ̀ọ́. Ọmọ ẹlẹ́kọ̀ọ́ kan tí ó gbé. Sẹ́mi wá jọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ni mi ò gbé sọ ọmọ ẹlẹ́kọ̀ọ́, mo yáwó lọ́wọ́ ẹ̀ náà. Àdéhùn tó wá pòwe kan, ó ní ọdẹ tí ó pẹran ni ó ṣe ètùtù kan. Ṣé mo jẹ́ ọdẹ? Owó mo jẹ́ ọ́sọ̀ ó ṣàpapọ̀ mọ́ ẹ̀kọ́ ọdẹ. Okay. Thank you bros pẹ̀lú ẹ̀bùn tó fún mi ẹ̀bùn òwe. Ẹ̀bùn ilé ìtìjà mi. Mo pa òwe ìwọ ọmọ Yorùbá ò understand díẹ̀ ní kí n fò sí òwe fún ẹ. Alákòókò tí mo gbà yí pé ẹni tó fẹ́ gbẹ̀wọ̀n ẹ̀kọ́ yóò gbọmọ ẹlẹ́kọ̀ọ́ jẹ́ which means ẹni tó ìgbà tó fẹ́ tọrọ owó lọ́dọ̀ mi ó bẹ̀rẹ̀ sí ní ṣe bí òpònú ṣe bí ìdìbẹ̀ ó fẹ́ lè bá mi tọ̀ níjọ́ yẹn. Mi lò pòná. Náà mo wáyà ìlówó tán kó fún mi lówó peacefully mò ń lé ẹ̀ kiri. Ó rántí wípé ọdẹ tí ó pẹ̀ ẹran tó sáà ní tútù nítorí ènìkọ́ nítorí ọjọ́ mi yìí. Tó o bá sanwó mi at the right time màá fún ẹ lówó nígbà míì tó bá ní ìtẹ́ ìtumọ̀ ẹ̀ nìyẹn. Báwọn bọ̀dọ̀ sí máa ń pa òwe yẹn tó bá dìgbà ni. Bí o bá sọ pé ọdẹ tó pẹran tó ṣe tutù torí ọjọ́ òní kan torí ọjọ́ mi. Wọ́n á sọ pé ìnìgbẹ́ àndẹ́ ìdílé tó ń sọ ọdẹ kí wọ́n á lò fi ń lọ mí. Bá mi mú owó mi. Sọ fẹ́ ó máa lù mí máa lù mí. Bá mi mú owó mi. Bí o ti nọ́ọ̀kì sórí ó ti fún mi ní ọwọ́. Bá mi mú owó mi. Wà ọmọ ibo sóhun wáìnì. Bá mi mú owó mi. Sóhun wáìnì mi.